Ṣẹ́rí nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lónìí lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni o. Lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá gan lórí àwa ọmọ káàárọ̀ oòjíire. Ẹ̀wọ̀ ẹgbẹ́ mi bíi ṣe mọ orúkọ wòlíì yìí. Wòlíì ni wọ́n pè ní wòlíì akọgun. Kí ni wòlíì ṣe? Wòlíì sọ àwọn ọ̀rọ̀ kan, àwọn ọ̀rọ̀ ìlágbára tó jẹ́ pé ní ọdún tó kọjá òun ni wòlíì sọ̀rọ̀ yìí o. Ẹ̀rí pé wòlíì mú gbé wá lórí ìkànnì Jagilegbo kì í ṣe fún ẹ̀sìn o àmọ́ fún ìjọmọ ènìyàn nítorí pé àwọn Yorùbá sọ̀rọ̀ wọ́n fi òwe sí wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́dẹ́. Ọ̀rọ̀ tá arákùnrin sọ ẹ jẹ́ ká ṣe kí ni yàrá etí wa nítorí pé ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. Ẹ wo arákùnrin ni wọ́n ń pè ní wòlíì akọgun. Adó Èkìtì ni arákùnrin wà, ibẹ̀ ni ìjọ ẹ̀ wà. Àmọ́ ní ọdún tó kọjá ní November arákùnrin sọ àsọtẹ́lẹ̀. Ó sọ àsọtẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò ṣẹlẹ̀. Ó sọ fún Pella náà wípé àwọn nǹkan kan yóò ṣẹlẹ̀ sí ọmọ yìí ní December. Ó sì sọ wípé nǹkan kan yóò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà náà. Àmọ́ nígbà tó di December gẹ́gẹ́ bí ó sọ wípé nǹkan kan yóò ṣẹlẹ̀ sí ọmọ Pella yìí ní December ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ọmọ yìí. A dúpẹ́ lọ́wọ́ Olúwa wípé ìṣẹ̀lẹ̀ náà kò mẹ́mí ọmọ náà lọ. Àmọ́ nígbà tó tún di ọdún yìí ìṣẹ̀lẹ̀ tó sọ wípé ó ṣẹlẹ̀ sí Nàìjíríà wípé nǹkan kan yóò ṣẹlẹ̀ tó mì ìlú títì. Ó dàbẹ̀ ni pé gbogbo á ti sùn àti fọwọ́ lẹ́rọ́. Ó dàbẹ̀ ni pé a gbàgbé. Ó dàbẹ̀ ni pé ọkàn wa kúrò lórí ẹ̀. Àmọ́ fún àwọn olóye, fún àwọn ọlọ́gbọ́n, fún àwọn onímọ̀ àti pé ọ̀rọ̀ kan kò gbọdọ̀ jábọ́ láì ṣe pé àṣìṣe ìwádìí tọ̀. Nígbà tí arákùnrin sọ̀rọ̀ yìí ọdún tó kọjá ni o. Àmọ́ nígbà tí ìfarahàn àwọn tó fẹ́ jọ ohun tí arákùnrin sọ tí wọ́n máa ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nínú oṣù tá a wà yìí nínú ọdún 2026 tí a wà yìí. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ìlú Kwara. Wọ́n ní ohun tó jọ òun la fi ń wé wọn epo ọ̀pá ló jọ pósí ẹ̀lírí. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀, ẹ má sì jẹ́ kí n làágùn jìnnà. Ẹ gbọ́ látẹnu arákùnrin fúnra rẹ̀ bó ṣe sọ ní ṣísẹ̀ntẹ̀lé. Bó ṣe sọ ti Pella, bó ṣe sọ ti orílẹ̀-èdè Nàìjíríà, ìkọlù tí yóò wáyé lórílẹ̀-èdè Nàìjíríà. Bó ṣe sọ ó ní látẹnu Ọlọ́run ni, bó ṣe sọ ń gbà yẹn ẹ gbọ́ látẹnu ẹ̀ fúnra yín. Ṣé rí ọmọ tó ń pè ní Pella yẹn tó wà ní TikTok ẹ mọ̀ dáadáa. Ṣé rí níwájú Ọlọ́wà tẹ̀yàn Olúwa fi hàn wípé bọ́ọ̀ bá pray kán dẹ̀ pé ọmọ yẹn jòkó kí wọ́n rẹ tètè kan bá sọ̀rọ̀ lójijì lẹ́kàn gbọ́ ní pé ọmọ yẹn l'accident. Ṣé wá rí accident tí mo rí it is an intentional act bẹ́ẹ̀ ni pé nǹkan téèyàn mọ̀ ṣe eré àwàdà eré tó di òótọ́ ọmọ lọ́wọ́ ni. Ó dẹ̀ máa lágbára gan gbogbo ìgbà tó bá máa ṣẹlẹ̀ ní December ló máa ṣẹlẹ̀ mo fọlọ́n búra ẹ kọ déètì ní ilẹ̀ today is 23 of November ẹ kọ déètì ilẹ̀ by December you hear the news. Ṣé mọ̀ pé ní Nàìjíríà bí wòlíì bá sọ̀rọ̀ kàkà tó yẹ ká fèsì mẹ́sẹ̀gì a máa ṣépè a máa sọ̀rọ̀ sí messenger but èmi ò kíyà tó bá máa fi di December you hear the news. Now ṣé wá rí tó máa ṣẹlẹ̀ ní December yẹn ó kéré gan o. The one that will happen in February accident méjì ni. First one will happen in December tó máa fi di February èyí tó máa ṣẹlẹ̀ February abuta. Ṣé wá rí ti February yẹn kò ní gbẹ̀mí ẹ̀ o ṣùgbọ́n ó lè sọdá láàbò ara. Fucking cool. You were so. Mo rí Nigerian flag. I saw Nigerian flag. Mo rí ẹ̀jẹ̀ ń kan lára ẹ̀. I saw blood stain on it. Bí ẹ̀jẹ̀ ṣe ń kan lára ẹ̀. And there were blood stains on it. Olúwa kí ni ìtumọ̀? I said, Lord, what is the meaning? Bí Olúmú ìwà akọgun ló kọ mi. That is my name. Ìran sọ̀rọ̀ ṣe kì í sọ̀rọ̀ dànù. Yes, sir. Listen. Mommy, Olúwa wípé. the Lord says, Tó bí máa fi di 2026. by the year 2026, Wọ́n wá ṣọ́ọ̀ṣì wọ́n gbé èèyàn. they enter the church, they kidnap. Wọ́n wá ibìkan wọ́n jíyàn gbé. They enter somewhere to kidnap. Olúwa ni wọ́n á yí lọlẹ̀ pátápátá. The Lord said to be reduced. Áńgẹ́lì yẹn wọ́n sọ fún mi. The angel now tell me, Ó ní ẹ̀jẹ̀ tí mo rí tó ń kan lára ẹ̀. he said the blood that I see that is dripping out of the body, Tí mo rí tó pọ̀ yẹn. that I see that is many. Ó ní ṣùgbọ́n kí n gbọ́. He said, you hear me? Only there is one major banditry àbí kidnap ní kí n pè ní àbí ìjínigbé ní kí n pè. He said there's going to be a major kidnapping. Olúwa ní ìyẹn máa le gan. He said that one will be so powerful. A lè dé pé a ṣèkì orílẹ̀-èdè yìí. It will be so tough to the extent that it will shake the nation. Olúwa ní lẹ́yìn ẹ̀. The Lord said after that, Kò ní sí ìjínigbé mọ́. there will be no more kidnapping. Kò ní sí ìpànìyàn mọ́. There will be no killing. But Olúwa sọ pé. But the Lord Èyí says, tó fẹ́ ṣẹlẹ̀ yẹn. the one that want to happen, A lè díẹ̀. it will be so powerful. It will be so powerful and tough. It will be so tough. Mo dẹ̀ rí ìgbà tó máa ṣẹlẹ̀. And I saw when it would happen. The incident just happened around that time, 5:20. You understand? That they will come and preach. That is what people are expecting. You understand? So that is why
numerous people did not run because they said they will come here and preach. We just use that opportunity of preaching to stay. By that time, we just see hearing they are just shooting people, killing people, slaughtering people. If they know that you do inside shop like this, they will just set fire or put bomb for that room. Bomb, like seriously. They use bomb. They use gun. They use gun. And they use knife. They use knife to slaughter people. Because the last time, it was yesterday that they buried almost 204 people. 204. And today, after we pray Jumat finish, we see 2 children that they just bomb like that, totally inside room for one shop. They just burn totally. We just pack them, go bury them. You know, we cannot say this is the actual total number that they killed. Our níjọ́ Tuesday around 5 o'clock. Aṣáàrí àwọn èèyàn sáwọ́wáré wọ́n lọ ilé ọba. Wọ́n jáde ilé ọba wọ́n wá sí ọjà gbogbo ṣọ́ọ̀bù tí ó wà wọ́n wá ń ba àwọn ṣọ́ọ̀bù jẹ́ wọ́n pa àwọn èèyàn more than 200. Níṣẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ gan-an wọ́n wà nínú iná báyìí níṣẹ́ wọn jóná. Ṣé more than 200 tó yí bá ṣe ń gbọ́ à ń gbọ́ pé 160. 160. No. Àwọn tí ó ń fa fake information ni ìlú yìí sáà wà àwa ní ará ìlú àmọ́ kan tí ó ṣẹlẹ̀ àmọ́ wàhálà tí a ń ṣe láti ìjẹta up to now. Iṣẹ́ tá a bá rán ikọ̀ kí n pa ikọ̀. Yes, sir. Bọ́lá bá ránṣẹ́ sí orílẹ̀-èdè. If the Lord send a message to the nation, Kí orílẹ̀-èdè lè gbọ́. for the nation to hear, Kí wọ́n lè gbé ìgbésẹ̀ ni. for them to take a step. Olúwa sọ pé wòlíì. The Lord said, prophets, Anything from February, anything from February, March, April, May. May, the kidnapping will be so powerful and tough. Ṣùgbọ́n lẹ́yìn ẹ̀. But after that, Ẹ kọ déètì èmi ilẹ̀. write down today's date. Ẹ kọ orúkọ mi sí. Write down my name. By 2026. The year 2026, Kò ní sí ìtàjẹ̀sílẹ̀ lórílẹ̀-èdè there will yìí. be no bloodshed in this nation again. pásọ wípé Jagilegbo òun polówó pásítọ̀ eléyìí òun ṣe ti pásítọ̀ o bó jẹ́ onífá náà ló sọ àsọtẹ́lẹ̀ agbéwá ẹ wò ó gbogbo eléyìí ó kọjá ẹ̀sìn Jagilegbo iléeṣẹ́ ó kọjá tẹ̀sìn ó kọjá tẹ̀sìn ó kọjá tẹ̀sìn àsọtẹ́lẹ̀ yìí ẹ wò ó ṣó ti wá sí ìmúṣẹ ni àbí ká sì máa retí èmi tó tún jù yẹn lọ orílẹ̀-èdè Nàìjíríà yìí á dá o àwọn ọmọ káàrọ̀ jíire a ò ní rí bí o lórílẹ̀-èdè káàrọ̀ jíire ní ilẹ̀ káàrọ̀ jíire ní ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìjẹ̀bú ilẹ̀ gbogbo káàrọ̀ jíire lápapọ̀ a ò ní rógun ogun ò ní wọlé ogun ọ̀wọ́n agbésùnmọ̀mí ogun ọ̀wọ́n àwọn ajagunbalẹ̀ ò ní borí àwọn ọmọ káàrọ̀ jíire ẹ ṣé.